òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Muslim Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ lórí gbogbo tẹ́ bá ti ń láǹfààní láti máa wo ìkànnì Muslim Light. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run nípa ìṣẹ̀ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslim Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Muslim Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ ti sí. Tasawufu pín sí mẹ́ta. Tasawufu ìlìmí ní kéèyàn lọ mọ gbogbo ohun tí ń jẹ́ Sufi nínú tírà ó ké ní kéwú tí ó sì máa kọ́yàn títí dé yunifásitì ìlìmí ni ọ̀rá yìí jòkó sí àmọ́ kò sí ní lọ́nà tasawufu tí ọmọ láti jọ́ tó ti bẹ̀rẹ̀ títí wá fi di òní yìí ọmọ ibi tó pín sí ọmọ ọ̀nà tó gbà wọlé ọmọ ọ̀nà tó gbà jáde ọmọ ibi tó dá sí ọmọ ibi tó láìfi sí ọmọ ibi tó ṣe mistake ọmọ ibi tó tọ́ ìlìmí ni kò sí àmàlí tasawufu àmàlí òun ni àwọn tó ń jòkó wọ́n ṣe lásìmí àárọ̀ wọ́n ṣe tọ̀sán wọ́n ṣe tìrọ̀lẹ́ wọ́n ṣe talẹ́ ó lè mọ́mọ́ kéwú ó lè mọ́mọ́ kankan kọ́lá kò lè ṣe kọ̀sídà kan àmàlí nù ń lò ó bí wọ́n ti ní kọ́ máa ṣe ó pọ̀ bẹ́ẹ̀ tó sì ti bẹ̀rí ọ̀nà ọlọ́run àwọn tó lè lọ ti ìlìmí náà jẹ́ fi kọ́yàn wọ́n ti bẹ̀rí ọ̀nà ọlọ́run ta ni àbá ti dà ẹbí ń ta àgbà wọlé lẹ́ka àníyàn ní kókó àníyàn ní kókó ẹni pé kẹta ni tasawufu àkàlákì ìwà òun lọ́ba gbogbo ẹ̀ torí ọlọ́run fi máa ròyìn ànábì kò sì pé láláì mọ̀kan kò sì fi iṣẹ́ àsìkiri ròyìn ànábì kò sì pé láláì ṣe àmọ́ kí ló fi ròyìn ànábì innaka la ala khuluqin azim nínú suratu Nun wal qalam ìwà rẹ̀ dá púpọ̀ ìwọ ni ìwà rẹ̀ dá púpọ̀ tó tábà wá di lónìí tàbí pé àwọn kan bú ẹnìkan àwọn kan sọ̀rọ̀ kan tí a bá ráyè fún wọn táwọn fún wọn lésì táwọn bá wọn jà à ní àhàlákì nù ẹni tí ó sì ní àhàlákì náà àmàlí rẹ̀ ò ní yọ ẹni tí àmàlí rẹ̀ yọ ìlìmí rẹ̀ náà ò ní yọ tó tá a bá kóyàn tá a hù níwà tá a ṣe níṣẹ́ ọ̀nà àlùbáríkà tó ìdílé yìí ni pé àwọn àfáà mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí bàbá wa Sheikh Majeed bàbá wa Sheikh Musa àwa fi dé Markaz ní 71 lákọ̀ọ́kọ́ kátó wá jáde papọ̀ àbálọ àbábọ̀ wá jáde ní 79 sókó 80 nítorí àfáà ní ọ́fíìsì lọ́tọ̀ bàbá sí Adam bàbá sí Adam fún rẹ̀ gbogbo tá a kà yí pátá ló kójọ sọ́dọ̀ ẹ̀ lọ́ba àbùkún kẹwọn tasafu ìlìmí òkú sọ́dọ̀ sí Adam àmàlí òkú sọ́dọ̀ sí Adam àkàlákì òkú sọ́dọ̀ sí Adam ó jẹ́ kọ́kàn wọ́n balẹ̀ ọ̀dọ̀ sí Adam láti wá rí pé èmi Adam o Sufiyun Salafiyun Sufi ni mí Salafi ni mí tábà ní Sufi ni mí torí bàbá mi bí mi sọ́nà tasawuf mo sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfa Kọ̀dìríyà àfa Tìjàníyà ni mí Kọ̀dìríyà ni mí tábà wá ní Salafi ni mí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé Salafi súnà nábì ni kálù alkitabu wa súnà wọ́n ṣe ẹnu tíra wọn bàbá ní bẹ́ẹ̀ ni mí èmi ni Sunni èmi ni Salafi wọn kọ́ abẹ́ ìjáde ọ̀dọ̀ wọn ní fíkìrà ẹ̀yìn lọ́dọ̀ mi nǹkan tí bàbá wí yìí tí mo sọ pé ìdí mẹ́ta ni ní tí bàbá wí yìí ẹ̀kọ́ kíláàsì ni tíọ́rì ni a gbọ́dọ̀ sọ di practical nítorí lásìkò yẹn kàràkàrà 75 76 78 àwa tá a jọjọ mọ kí gan àwọn kan nù wá kí ni jẹ́ Kọ̀dìríyà kí ni jẹ́ Tìjàníyà tí bàbá ṣe ń kọ́ wa báyìí náà tí wọ́n ń sọ fún akọ́ kan náà gbogbo ẹ̀ tá a sì rá Al-Kùránì tá a sì rá dìísì láwa Sufi náà fún ara tá a pèrè àwọn Sufi tó sì bí wa síbẹ̀ látún bẹ̀rẹ̀ ìjà láti wò yìí ọ̀rọ̀ tí bàbá sọ yìí ló jẹ́ pé Nurul Islam lọ́dọ̀ wa ń bíbá insha Allah a bẹ̀rẹ̀ ní 77 a bẹ̀rẹ̀ ní 75 àbẹ̀sí kọ́ ń bí tá a jòkó yìí pẹ̀lú ògùn Ọlọ́run
ọ̀tọ̀ níbi tá a wà tẹ́lẹ̀ kò tó wá sí bíbá yìí bàtà bẹ̀rẹ̀ bíbá yìí nu nǹkan tá à ń kọ́ nu kéwù àti ń tá a kọ́ láti lé ẹja mẹ́sì ẹ̀ papọ̀ pẹ̀lú tí bàbá sọ Ádámù rí Mawlana Sheikh Ádámù rahimahullah radiyallahu ta'ala anhu wọ́n já mọ̀ pé nígbà tí àròyé ń fẹ́ pọ̀ díẹ̀ wọ́n pe Kọ̀dìríyà wọ́n pe Tìjàníyà wọ́n sí Markaz ẹ̀sìn tíra lórí pé kí ní jẹ́ tasawuf Kọ̀dìríyà ṣe Tìjàníyà ṣe nílọrin wọ́n pe tíra náà ní Rọ́fù Subhat àwọn ló so Kọ̀dìríyà àti Tìjàníyà pọ̀ àròyé pé kí ní jẹ́ Kọ̀dìríyà kí ní jẹ́ Tìjàníyà ló fi ń kásẹ̀ ńlẹ̀ èmi náà wá ṣiṣẹ́ lórí ẹ̀ nípa ọ̀rọ̀ tí bàbá sọ yìí nínú ìsìlámù yìí ọmọ Kọ̀dìríyà kúnbẹ̀ tí wọ́n á kíw nínú ìsìlámù yìí ọmọ Tìjàníyà kúnbẹ̀ tí wọ́n á kíw nínú ìsìlámù yìí ọmọ Ìkìlàsíyà kúnbẹ̀ tí wọ́n á kíw ta ni ká pé nílẹ̀ lọ́lé àṣekínní kan ní àyè tó bá jẹ́ bẹ́ẹ̀ insha Allah á gbìyànjú láti mójútó kálukú ọmọ sí tiẹ̀. أهدافها 5 ìjọyẹ la fi wá sí tíra yìí tíra ta pè ní sáwìyẹ tó náà nítorí wàá jẹ́ torí ẹ̀ gbé kalẹ̀ nílò ìdí márùn-ún ni. الأول التوعية العامة على التصوف الإسلامي. a fẹ́ kí ó yé àwọn ọmọ kéwú tó ń bẹ wájú mi kí ní jẹ́ tasawuf al-islami níbo ló dá sí níbo ló kù sí níbo ní mistake wà àwọn òwò tíra bàbá sí Ádámù àwọn òwò tíra àwọn àfa àgbààgbà káàkiri nígbà tí bàbá sí Ádámù ti lànà fún wa láti tẹ̀tẹ̀ fún wa káàrin lórí ẹ̀ ló kù àwọn fi ń kọ́ àwọn ọmọ wa kó lè yé wọn kí ní jẹ́ tasawuf ti Islam tí ò ní kankan kan. والثاني توحيد الصفوف المتصوفة. ẹlẹ́ẹ̀kejì láti ṣe sáfù àwọn onísúfì lọ́kàn ká má tún takora wa mọ́ nígbà táwọn kan sọ pé súfì ọ̀dà táwọn súfì náà tó wá ń wí pé kí ní jẹ́ Kọ̀dìríyà kí ní jẹ́ Tìjàníyà ká sọ ọ́dọ̀ kan. والثالث اطلاع أنظار المريد والسالك على هفوات المتصوفين. ká fún òye yé àwọn tí wọ́n láwọn rìn lójú ọ̀nà súfì pé níbo ni kò tó wà táwọn súfì mi jìn sí níbo ni gegele wà tí ń gbé àwọn súfì kan ṣubú níbo ló jẹ́ ọ̀nà tó wà moderate tí ò sí kòtò tí ò sí gegele àwọn amúwa à ń ṣe láàárọ̀ ẹjẹ́ kankan márùn-ún. والرابع الوصول إلى الحقيقة بالشريعة وإثبات الحقيقة بالشريعة والعكس. àwọn kan pé kí ni jẹ́ àkíkà àwọn kan ní kí ni jẹ́ sẹ̀ríà ẹ̀yọ́ kí sẹ̀ríà ni ẹ̀yọ́ kí àkíkà làwa àwọn kan súfì ó pera wọn ní alùlẹ̀ àkíkà àkíkà yìí náà wọn ò sì mọ̀ àwọn kan ni o sọ̀sọ̀kú sọ́ra yìí tútukútu gbà wọ́n sọ aráàmù di aláàlì wọ́n sọ aláàlì di aráàmù wọ́n ní ẹ̀mọ́ àkíkà sẹ̀ríà lẹ́mọ̀ ẹ̀mọ́ àkíkà kí ni ìyàtọ̀ láàrin sẹ̀ríà àti àkíkà bó láti ṣe sẹ̀ríà tá à ní ṣe àkíkà bó láti ṣe àkíkà tá à ní ṣe sẹ̀ríà àwọn amúrasọ kankan bẹ̀rẹ̀. والهدف الخامس التطبيق العملي على علم الشريعة والحقيقة. ètò ajẹ́lẹ̀ karùn-ún ni pé a gbọ́dọ̀ practicalize ẹ̀ fáwọn ọmọ tiwa tá a bá lè bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ tá a sì lè bára ta sọ àwọn ọmọ tẹ́ kó síwájú mi tí wọ́n sọ ọdún mẹ́rin ìdádí tí wọ́n sọ ọdún mẹ́jọ sánẹ́wì kọ́ wá kó lọ́dọ̀ mi tán kọ́ máa wí kú kọ́ máa sọ̀sọ́ kú sọ. لذلك جمعنا بين الطريقة القادرية والتيجانية làbá fi wá lọ bá àwọn bàbá tó bí wa. alẹ́kàlá Tìjàníyà rẹ bí wa sí ọ̀nà Kọ̀dìríyà yìí mo fẹ́ tọ́ o ẹni kí ló rí mo rí àwọn àṣìwá kankan bẹ tíìsì kan wà nú ẹ̀ n tí mo fi ní kó múra sí kíwù kẹ́tọ́ ti gbé alúwà ẹgbọ́ ọmọ ẹ̀yìn kò sí kankan tó wọ alúwà ọba ń lé ni àmọ́ múra sí kíwù rẹ dáadáa kójú rẹ ó tólẹ̀ bí tàfà rẹ máa lọ ṣe àmọ́ ọ̀gbọ́dọ̀ fi Tìjàníyà lẹ̀ má ṣe mo yọ̀ dá fún ọ pẹ̀lú sára tí pé má fi Tìjàníyà sílẹ̀ ṣìdínà tá a fi wá lọ sí Mùsìn lọ́dọ̀ bàbá sí wa Khalifa ti Salati la fẹ́ lọ ṣùgbọ́n ká tó lọ àfáwà kan bẹ ní tajọ wà lọ́fíìsì sí mọ́sẹ̀sì níbi wa àwọn ti lọ gbọ́ ẹ̀yìn ti gbọ́ ní ìwà ayé dà ìmọ̀ ń bẹ lára yín ìlímí ń bẹ lára yín àmàlí ń bẹ àkàlákì ń bẹ ọwọ́ yín ní ti gbà wọn á gba Kọ̀dìríyà lọ́dọ̀ wọn àwọn òye wọn á tójú bọ tíra Kọ̀dìríyà
mo sì lágbára mọ́ mo tó jí Tìjàníyà mo sì lágbára àwa bẹ̀rẹ̀ sí tẹ̀lé àwọn wá ṣe practice ẹ̀ pẹ̀lú àwọn ọmọ akọ ní ká aṣọ di syllabus sínú syllabus wa aláwọn tí láta ń lò a sì lọ́jọ́ tá a fi ń ṣiṣẹ́ ẹ̀ tá a bá sì fẹ́ jòkó Kọ̀dìríyà ó jòkó Tìjàníyà ó jòkó àjọ sí ni so nísìnyí ọmọ tó wà bíbá gbogbo àfáàtẹ́wò yìí kò sẹ́ni tí ò lè jòkó Kọ̀dìríyà tí ó lè jẹ wọ́n tún lè jòkó Tìjàníyà tí wọ́n lè jẹ bí kálukú bá jáde tán máa lọ sí tó bá wò tó fẹ́ ìjàdá ń bẹ̀ àmọ́ nígbà tá a bẹ̀rẹ̀ àròyé wà náà àròyé wọ̀ dáadáa bó wọ́n ti ṣe pọ̀ bó wọ́n ti pa pọ̀ bó wọ́n ti ṣe gbá bó wọ́n ti ṣàwó àmọ́ tí wọ́n ṣe wọn mọ̀ tí wọ́n ṣe nígbà tí ìṣe nítorí ebú tí èsì ṣe nítorí ẹ̀yìn tá a sì ṣe nítorí owó tá a ṣe nítorí ẹnìkan wọ́n fẹ́ káwọn ọmọ mọ̀ ó yí àwọn alhamdulillah lè ta bẹ̀rẹ̀ báwọn nísìnyí láti 77 yẹn alhamdulillah àwọn tó jáde ń bí ìjáàdù ni wọ́n ọkùnrin ni wọ́n nípa ká sọ ọkùnrin ni wọ́n nípa ká sí ìbẹ̀tẹ̀ lágbára mọ́ èèyàn lè ṣe tán o ọkùnrin ni wọ́n nípa ìwà wọ́n jáde ń bí kí wọ́n kọ́ ọmọ núrù nípa jẹ́ pé ọmọ núrù ní dàlúrú ọmọ núrù ní sígbà títí tí bá ti wà yí kọlọmọdé àṣìṣe àfọ àwọn àyè tó jòkó yìí tasawuf lọ sí nígbà tó kó bí tán ó lọ sí Morocco ó fẹ́ gba dókítà rẹ̀ láìpẹ́ yìí lórí kíni àkídàtú wa tasawuf àfáwà tó jòkó yìí àfá Dr. Imam Kamaluddin Agnanas ní Morocco mufti Adiyan ní ọlọ́run fi ayé ìgbà wọn sí àwọn ìmọ̀bí rẹ̀ wọ́n kà sọ yẹ àfáwà tó jòkó Dr. làwọn náà wọ́n ti fẹ́ gba dókítà láìpẹ́ ní Morocco ni kí ni takasusu tiẹ̀ tafsir wa usulu tafsir nítawọn lọ fún mi àmọ́ gbogbo wọn bí wọ́n ti jòkó yìí wọ́n lè lead iṣẹ́ Kọ̀dìríyà ni wọ́n tún lè lead iṣẹ́ Tìjàníyà tọ́ríkà wo ni yẹn ọgbọ́n rẹ̀ Kọ̀dìríyà tọ́ríkà wo la fà kọjú Tìjàníyà ẹni náà wá kẹ́kọ̀ọ́ títí tó fi wọ yunifásitì ṣé nǹkan kí nǹkan ní òun mọ́ra wọn kò sí bẹ́ẹ̀ bá táwọn jíjìn ṣe tèmi sọ ibi àwàdà ni àwọn kò sí ẹ mọ bíréèkì wọn kó tó dúró ni tí ń jẹ́ pé ìlìmí ní knowledge àmàlí ní practical àkàlákì ní behaviors ìwà tí ní ẹ̀dọ́ ọba pé a mọ̀ búra a mọ̀ sọ̀sọ̀kúsọ ni ẹni tí wọ́n sọ pé kí ní àkíkà kí ní sẹ̀ríà ní man qala Allahu wa qala Rasul àkíkà ní kí la fẹ́ múnú ẹ̀ kí la fẹ́ múnú qala Allah kí la fẹ́ múnú qala Rasul kò wá wípé kí ẹni tó máa ń tó fẹ́ múnú ọ tako ẹni tó lọ wí tà nàbí tó bá ti ń tako ẹnìkan ọmọ kankan náà nù nàám torí ní tó yé mi ò yé ẹlòmíì ní tó yé ẹlòmíì ò yé mi ní tó lọ́wọ́ bá gọ síra fún gbogbo wa nù bí mi ti ń wí nísìnyí kan mi yẹ ẹni tó mọ̀ jù mí lọ nígbà tá a fa aláfa gbà fúnra gbogbo àná lájọ sàǹfààní lọ́wọ́ ara wa tó bó ti rí nù táwa fi jẹ́ kí bíbà yìí ọmọ jẹ́ ilé kíú ilé Sufi ilé Kọ̀dìríyà ilé Tìjàníyà ilé ìkìlàsí àwọn ìkìlàsí alájáde ń bí tí bàbá wa Muhammadu Bashir ọlọ́ndàrí bàbá náà jẹ́ fún wa àlífà tí mẹ́mẹ́ lónìí ibi ló ti jáde ó jáde ń bí tako tó lọ Markaz tí ń jẹ́ àlífà lónìí àtàwọn àbúrò rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n so alhamdulillah pé gbogbo tí a ń jẹ́ bàbá wa Kọ̀dìríyà wọn sọ̀tá wa gbogbo tí a ń jẹ́ bàbá wa Tìjàníyà wọn bínú sí wa gbogbo wọn nílẹ̀ Yorùbá yìí o títí délé Haúsá alhamdulillah.